SMG beat. Yoruba Culture Festival 2022. Ẹgbẹ́ lárugẹ. Yoruba Culture Festival 2022. Ó ti wọlé. Ọmọdé gbọ́ kó sọ fún toko, àgbà gbọ́ kó sọ fàlejò. Ó máa bẹ̀rẹ̀ ní on 21 tó fi dé on 27 December. Ó ní 2022. Ó ti wọlé. Yoruba Culture Festival 2022. Ó ti wọlé. Má lọ sọnù kó tó sọnù, àbẹ̀rẹ̀ ọ̀nà kò kí ń sọnù. The venue for the day, Dubai Stadium, Oyo State, Aláàfin. You can call this number for more enquiry. 080 37 258045. Yoruba Culture Festival 2022. Ó ti wọlé.